مولانا الشيخ سليمان وفي ديار وفوار اللهم قليل وما تصحى لهم اللهم بسوفي tí ìwọ́n á sì kù sí lọ́rọ̀ pèsè pé ara wáyé sí ọlọ́run náà wá wúlò lọ́sùn ìlú ọlọ́run sì ṣe dáúdà ní sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ náà ní sọ̀rọ̀ gbogbo ẹni wájú sọ̀rọ̀ náà láyé bàbá wọn àgbà ní lórí kò sí pèsè lọ bí wọn lọ́n bàbá mi ọ̀gbọ̀n yẹn wí ní ìwà ní ìgbàdí òjò bàbá mi lọ́wọ́ jẹ́ ọba tí ó sì wọ́n ìgbọ̀n yẹn wí nígbà máa kọ̀ kùrá ní o máa ní káàdọ̀ fún ọjà ọ̀gbọ́n náà tí wọ́n ti ẹbí káàbà sọ́dọ̀ wà bàbá wọn dábọ̀ ọ̀rọ̀ nílò ọ̀dọ̀ tó bá kọ̀ sí káàdọ̀ fún àwọn bàbá mi sọ̀rọ̀ náà wọ́n ti bàbá tó wọ́n fà ó ọpẹ́ ọ̀sáyà sọ̀rọ̀ nígbà mo sì ní jọ wà nínú ọ̀tẹ̀ bàbá mi ọpẹ́ sẹ́ni máa ń fẹ́ هو رياض مراكز مدارس والجامعات والكليات تلك المدارس كلها امتحانات للطلبة واختبارات للأساتذة المتخرجين الدولة ما تقوى الدولة ما تجدد وبنيات الكبرى ابتلاء المتفوقون مع علت مقاديرهم وما ارتفعت مناسبهم الدولة وما تقوى الدولة ما تجدد امتحاناتهم اختبارات بنيات àwọn máa kẹ́kọ̀ọ́ ó jẹ́ ìdánwò àwọn tí wọ́n ti jáde láti ṣàwọn ìkàwọ́ jẹ́ àdánwò àwọn tí wọ́n ti wá lókè tán yóò máa jẹ́ àmì àwọn aláàbò ìdí lókè ó ní wọ́n gbá bá fún ìtọ́ náà nínú àwọn tó pa àwọn àfúnà àwọn àjọ tó kí wù kọ́ fún wọn èyí tí wọ́n dábìí wọ́n lọ́kọ́ tó ní kíláàsì lọ lábá bí ọ̀dọ̀ wọ́n sì gbàgbà kọ́ ọmọ tó náà láti fún sọ̀rọ̀ kó lábẹ́ bá sí kí èmi ní ìjọba bẹ̀rẹ̀ lóko ẹgbẹ́ sí kí èmi là ó ọmọdé bàbá sọ̀rọ̀ náà apa tu belo belo apa tu nasib belo 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 tak main di WhatsApp oh sembilan jam hari mana tu matu siapa kamu sebagai itu satu tu kau orang kalau dah kau cuma malu lagu ada apa kamu ni saya ini kau tipu apa tu kau post masih sekali lupa kalau mana ni pergi aku tu kita buat ada joki lama mau itu betul lórí mú ọ ìgbẹ́ tó wá ní kó nìdí ó gbẹ́ lórí ìdìbò ìlú ó gbẹ́ tó lórí ìpòlìsì ó mú ó dì ó rò ó jẹ́ òkè ó wá sọ̀rọ̀ ọba àwọn àgbàlagbà tó pọ̀ wọ́n lé àwọn ọkọ̀ mi nínú àwọn arákùnrin náà lọ báyìí ní gbọ́dọ̀ pé ọdún lẹ́jọ́ ìṣẹ̀lẹ̀ yìí máa sọ yìí náà ẹ̀ka bọ̀rọ̀ bí ó tó ìdọ́dọ̀ yìí náà ní gbọ́dọ̀ pé ọdún lẹ́jọ́ ìṣẹ̀lẹ̀ fún àṣìṣe wọn náà ní ọmọ ìyọ́ bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀bẹ̀rẹ̀ rẹ̀ bàbá mi rẹ̀ alùpàdé òkú ìgbọ́dọ̀ wà lóṣù tó ìmọ̀ wọn ni báyìí bá ní wọn lóò òkú ìwọ́pọ̀ ọ̀rẹ́ àlùkà báyìí bá ní wọn lóò òkú ìwọ́pọ̀ láti ìjọ ọ̀gá ayọ̀ ẹni ẹ̀yà òkú ká Oleh itu apa kita berhubung untuk yang karena dari dulu ya saya ada berhenti. Oh selamat. Alhamdulillah. Alhamdulillah. Kita juga ni ada sebab apa masalah kita. Aku itu je. Kalau kebun kami dulu. Apa alhamdulillah apa satu apa. Itu ni pokok itu. Apa kamu ni? Maksudnya subuh. Apa bagaimana membina membuat nama ini? Kita ni kita kali sini. Awak masih tidak sebuah. Kalau dia orang tu lepas ni nak bersofa apa? Orang ada sewa pasal itu beli. Allah Allah. Sebab apa kau kuasa ni? Itu lepas apa ni? Orang ada sewa. Lepas tu tak tahu. Ini semua.
òsì ní atẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ẹ̀sìn lówó tó wọn nítorí agbóore wọn wọn ni lásìkò tó bá ń gbé àsáàlì lọ́dọ̀ tẹ̀sí yìí bí ma kọ́ ni wọ́n fi àálì sáàlì ìyà ní ìṣẹ̀ṣẹ̀ tó lọ́dún sí ọkọ̀ mọ́dé tẹ̀lé lásìkò tó lè bàtà èmi ò lè jẹ́ tọ́kù بمقالين أو فعال سالبيا Ele se liga no fi wí náà àfikọ́ balance kó sì balance lọ́wọ́ sọ àkọ́kọ́ àbá ti lọ ọkọ̀ tí wọ́n ti á wà ó pe èrò tó máa bọ́ máa bọ́ ìmìnà kó rọ̀ àwọn àgbèrú gbà mí sínú ọkọ̀ tí wọ́n yá wọlé wọ́n ní ìjòkó wọ́n fẹ́ tọ́ bá pọ̀ náà lọ náà lọ́jọ́ lọ́fẹ̀ẹ́ wọ́n jẹ́ sanwó mọ́tò tó wá sí àwọn aláwọ̀ ṣẹṣẹ dáàbò wá ti mọ́tò tó wá lọ tí mẹ́rin kúrò ní òní ìwọ̀n lórí wọ́n wá tàbí sáyé sí nínú àti ìrìn jágbàjágbà tàkàtà ìfẹ́ ní àbí tó gbọ́dọ̀ lọ́pàá lọ́sùn náà ní àfáà ti báwádá pàápàá jùlọ ọ̀lára tó jàmá ní ọ̀lára tó sọ bá àfáà wà ní ẹ̀wọ̀ alẹ́lómi ẹ̀wọ̀ ẹ̀dàpà ẹ̀bùta sọ mọ́kà ìgbàlá ọ̀sẹ̀ alàkàtàwí onílọ́lọ́ ìwọ̀lọ́lọ́wọ́ lẹ́sìn kásọ̀kọ́ dáadáa kìí ṣe mọ̀kúkú yọ̀gbọ́n dáadáa kìí sábà jàmá ní ìjọba tó bá rẹ̀ kìí sábà lẹ́mọ̀ kìí ṣe dájú wa kàkó kìí sábà lọ ha kìí ṣe wà wá kékeré yìí ìtàní tiwa lọ ìtàní tiwa lọ ẹ̀jọ̀ ló ń Muhammad ní gbogbo jíjẹ ìgbà àti tàbí ní ọkọ̀ ní ọkọ̀ náà àti gbogbo madaris ìtàkùn àbẹ̀ lọ tẹ́ bàbá láti orí ìsàmà tàbí àfíkà ànábì ní mọ́ fọ́rẹ́ ẹ̀sìn ẹ̀yẹ pẹ̀lú àfíyàn fún ọlọ́wọ́ owó sàn wọ́n yẹ tẹ̀lé yára àdáwò tẹ́lẹ̀ pọ̀ ẹ̀fẹ́ràn sí àdáwò tàbí fẹ́ lẹ́lọ́wọ́ sí wọ́n fẹ́ràn mọ̀ láti ṣe kàmálù dé máa ṣàdúrà tẹ́bá fẹ́ràn bàbá ọba lórí máa ṣàdúrà tẹ́bá fẹ́ràn lórí gẹ́gẹ́ torí ọlọ́run máa ṣàdúrà àwọn náà ṣàdúrà fún gbogbo èmi sábà gbogbo lè kéwú èmi sábà tí wọ́n kó tí wọ́n á dìbàdàn tábà wà fẹ́ sọ́run nílé kó kámẹ́rà ìgbàlẹ́ bàbá